yóò máa dá sí i. Allah. à ń kí wọlé bàbá wa ọlọ́run kẹ́mi ẹ tẹ́ mọ́lẹ̀ yẹn. à ń kí wọlé bàbá wa ọlọ́run kẹ́mi aládẹ̀mí àti gbogbo ajísàn látòkè délẹ̀. à ń kí wọn ọlọ́run dákun má dàmàrú jọ̀wọ́ ọlọ́run má dàmàrú nílé ọlọ́run kẹ́mi má dé tòrú. Jọ̀wọ́ ọlọ́run má dé tòrú nílé ọlọ́run kẹ́mi. má dé tòrú. jọ̀wọ́ ọlọ́run má dé tòrú nílé ọlọ́run kẹ́mi. Má dé tòrú. Jọ̀wọ́ ọlọ́run má dé tòrú nílé ọlọ́run kẹ́mi. má pàmà rẹ̀ abẹ́rẹ́ ọlọ́run má pàmà rẹ̀ nílé ọlọ́run kẹ́mi. má dé tòrú. Jọ̀wọ́ ọlọ́run má dé tòrú nílé ọlọ́run kẹ́mi. má tètè pa jọ̀wọ́ ọlọ́run má tètè pa bàbá ọlọ́run kẹ́mi. má tètè pa. Jọ̀wọ́ ọlọ́run má tètè pa bàbá ọlọ́run kẹ́mi. má tètè pa jọ̀wọ́ ọlọ́run má tètè pa bàbá ọlọ́run kẹ́mi. má tètè pa. Jọ̀wọ́ ọlọ́run má tètè pa bàbá ọlọ́run kẹ́mi. má fìyà jẹ. Jọ̀wọ́ ọlọ́run má fìyà jẹ bàbá ọlọ́run kẹ́mi. má fòye pa. Jọ̀wọ́ ọlọ́run má fòtì ta bàbá ọlọ́run kẹ́mi. má fìyà jẹ. Jọ̀wọ́ ọlọ́run má fìyà jẹ bàbá ọlọ́run kẹ́mi. má fìyà jẹ. Jọ̀wọ́ ọlọ́run má fìyà jẹ bàbá. bẹ́ẹ̀ náà là ń kí ìwọlé bàbá wa ajánásí àgbà wà ilá ṣẹ́yìí bàtúrè zìlì ìjà ìnáwó ṣáàbù ìyẹ̀fúkú lẹ́kùn bàrọ̀. ọba fẹ́ ṣe ìdógún ọjọ́ mi báyìí. wà ilá ṣẹ́yìí bàtúrè zìlì ìjà ìnáwó ṣáàbù ìyẹ̀fúkú lẹ́kùn bàrọ̀. وارث الكرامات من خير أبي إذا جاء الوغى وإلى شيخ بدور ذلجا إنه شاب يفوق الكبرى وارث الكرامات من خير أنت درقام إذا جاء الوغى وارث الكرامات أمة وأبا أنت درقام إذا جاء الوغى تملي أنكي ولي بابا وأكبا bàbá wa gbà alfa wa gbà ajánásí àgbà mútulé toko Kwara ẹ bá ń ṣe ṣéwù kólókè dáadáa ẹ wí bẹ́ẹ̀ kólókè sí i ẹ wí bẹ́ẹ̀ kólókè sí i dáadáa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كل ما تشاء من الأمداء يا قلمي يا قلمي لشيخ آلون كمي من فاق بالعلم كل ما تشاء من الأمداء يا قلمي
Sheikh Al-Gambari bóni tó bá wù kálámù kó máa kọ lọ. للشيخ ọlọ́run kẹ́mi máa ń fa àkọ́bí ilmi. Bàtú wílẹ̀ kẹ́sí. كل ما تشاء من الأمداء قلمي. للشيخ ọlọ́run kẹ́mi máa ń fa àkọ́bí ilmi. للشيخ ọlọ́run kẹ́mi máa ń fa àkọ́bí ilmi. نعم. أنت كريم لفازل أنت كريم فازل كرم يذكرنا. fún òun ní tí ń wò láti ẹ̀kan tẹ́lẹ̀. أنت الكريم فهذا الكريم يذكرنا. أنت الكريم فهذا الكرم يذكرنا. قربت بالجود والإحسان في الأمم. قربت بالجود والإحسان في الأمم. إن قلت قولا فإن العقل يتبعه. لأن قولك في العبرة. القمم. لأن قولك فيه العبر للقمم. ọba ọlọ́run kẹ́mi yorùbá wọn lásán ó tó ń táwọn èèyàn mú kálámù jáde tí wọ́n fi máa kọ tírà. abudali ilayi fa inna Allah arisalakum. èyí tẹ́ lùlù sí táyé ló ti dé yìí bá ń sọ pé abudali ilayi fa inna Allah arisalakum. ní tí mo wí ni ọ wí. abudali ilayi fa inna Allah arisalakum. abudali ilayi fa inna Allah arsalakum. abudali ilayi fa inna Allah arisalakum. ya uswatal khairi fil irshadi bil ikami. uswatal khairi fil irshadi bil ikami. ọwọ́ bẹ́ẹ̀ ni dáadọ́ wà tún wí sọ pé abudali ilahi fa inna Allah arsalakum. abudali ilahi fa inna Allah arsalakum. ya uswatal khairi fil irshadi bil hikami. ya uswatal khairi fil irshadi bil hikami. èyí ò ní kálọ́ máa para yìí máa kà kàn mí lọ. abudali ilahi fa inna Allah arsalakum. ya uswatal khairi fil irshadi bil hikami. uswatal khairi fil irshadi bil hikami. kul ma tasha'u minal amlahi ya qalami. lishaykhi ọlọ́run kẹ́mi máa fà kọ́ bil ilmi. ilahi etí dùn ọ́ ni. ya uswatal khairi fil irshadi. أنت الكريم فهذا الكرم يذكرنا. ورفت بالجود والإحسان في الأمم. فإن الله أرسلكم يا أسوة الخير في الإرشاد. من ضل سعي الرجال كان همتهم نشر الهداية بالتعليم والشيم. الله أرسلكم يا أسوة الخير في الإرشاد. إذ للذي أحسن الحسنى بلا ريب
ما ضل سعي إذ للذي أحسن الحسنى بلا ريب نتيجة خير في الأولاد كلهم عبد لله فإن الله يرزقكم. tí bàbá wa Ọlọ́run kẹ́mi tádùn àwọn bá ràn lára gbogbo ọmọ kéwú àtọmọ tó fẹ́ ga láyé tífẹ̀ wọn bá ń wà lára gbogbo ọmọ tóun náà ti di èèyàn tínú rẹ̀ ń dùn Ọlọ́run ti ń san yín lẹ́san ẹ̀san tọ́lọ́run san yín lójú ayé yín ní ti ń san kò jẹ́ kú tako tó san nínú àwọn ọmọ tó lọ Darul Kitabi wa Sunna ó dẹ̀nà kíbo àmù lọ́hùn Ọlọ́run ní kejì tó ó tún dé jámíà ó tún dìnà kíìbù nínú kíláàsì Ọlọ́run ní kejì tó nígbà tí ó jáde yányán ó tún wá mú first class jáde lóye ń sọ pé máa dọ́là sáà rìjálá òun kọ ya'budu lillahi fa inna Allaha arsalahu idhil ladhi ahsanul husna bila riyabi najatu li khayri fil awladi kullihim عبد لله فإن الله يرزقكم يا أسوة الخير ó yẹ bá náwó sí bàbá عبد لله الله يرزقكم. ẹ bá náwó sí wọn yóò bá lẹ̀ yẹn ó wí yóò bá náà ẹ wí tọkàntọkàn ẹ sọ pé ikú ò gbọdọ̀ pa fún wa. Ikú ò gbọdọ̀ pa fún wa. Ikú ò gbọdọ̀ pa. Ikú ò gbọdọ̀ pa fún wa. Bàbá wa Ọlọ́run kẹ́mi rè é. Ikú ò gbọdọ̀ pa fún wa. Sheikh Abdullahi rè é. Ikú ò gbọdọ̀ pa fún wa. Bàbá wa Ọlọ́run kẹ́mi rè é. Ikú ò gbọdọ̀ pa fún wa. Ọlá la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Bismillahi suratul Kawthar. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Bàbá wa àgbà ajánásí àgbà ni wọ́n ti ń bẹ pẹ̀lú wa yìí. يا الله حياته. Bàbá Ọlọ́run kẹ́mi wọ́n ti ń bẹ pẹ̀lú wa. Bàbá wa Jarullah wọ́n ti ń bẹ pẹ̀lú wa. Bàbá wa Nimar Rahim àti gbogbo àwọn àgbàlagbà Ọlọ́run dákun jẹ́ mi yóò kún fún wa. آمين. À ń lọ sọ́dọ̀ Masjidatul Khair. Masjidatul Khair. Kí Masjida ẹ máa bọ̀ fọ́ọ̀rì ń pè ọ́.